Orúkọ mi ni Adeniyi Adewale Sharks tí wọ́n mọ̀ sí Pampin Ede. Mo jẹ́ onímọ̀ ẹ̀dá èdè, olùkọ́ èdè Yorùbá àti ìmọ̀ ẹ̀dá èdè, alákùdé àsìkò ní ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà àti fáfitì, oníṣẹ́ ọnà àtinúdá, òǹkọ́ ewì àtàkéwì. Mo wòye wípé ewì àtoríkì tí ń ṣe ọ̀kan lára ìdánimọ̀ Yorùbá lè dohun ìgbàgbé láìpẹ́ ọjọ́ tí a kò bá gbé ìgbésẹ̀ tó nípọn, nítorí pánsá ò fura pánsájá, àjò fura àjájìn, onílé tí ò fura ń kọ́ olè ní yòókù. Bí èyí ò fi ní ṣe wáyé ló gbé mi ní kẹ́sẹ́ inú pẹ̀lú èròǹgbà jíjẹ́ alágàtà láàrin ìran àná àti tòní. Fífi àtinúdá àti àrògún mi gbé ọ̀nà ìgbàkéwì kalẹ̀ tí yóò dùn gbọ́, jó sí àti tà létí àwọn ìran méjèèjì yìí ní tìpẹ́ǹtìran tí kọ arúgbó kìfín já lọ́kọ. Nínú ìta ṣàmúlò ohun èlò orin mẹ́rin tìgbàlódé: fèrè, ìlù òyìnbó níná, gòjé òyìnbó àti dùùrù; mẹ́rin tiwantiwa: gángan, bàtà àti yàbàtà, omele àti ṣẹ̀kẹ̀rẹ̀. Ó tójọ́ mẹ́ta kan tó dùn tí ń pa igún mi bọ̀, àmọ́ bí ọdún 4 sẹ́yìn ni mo ṣẹ̀ṣẹ̀ sọ ewì kíké diṣẹ́. Mo gbàgbọ́ orin ewì mi kan jáde níbi ọdún 2 sẹ́yìn tí mo pè ní Ọ̀yẹ́là. Ìgbéninúkẹ́ṣẹ́nú yìí ti mú kí ẹ̀bùn ewì àmútọ̀runwá mi dàràbà tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ń pa mí bíi ẹmu ògidì láti tún ṣiṣẹ́ lórí àwọn orin ewì kejì tí mo pè ní Èjìgbèdè tí yóò jáde nínú oṣù kẹrin ọdún. A máa fi díẹ̀ ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ ìbádọ́rẹ̀ẹ́pọ̀ yìí àti òmíràn. A ó tún máa gbé e jáde lórí àwọn ẹ̀rọ amóhùn ìyẹn rédíò bíi 6 ní àwọn ìpínlẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà. Bí ò sí iṣu yín, kí la ò bá máa pè níyàn mi? Bí ò sẹ́gẹ̀ẹ́ yín, kí la ò bá máa pè ní gàárì mi? Ẹ̀yin lè jìká tí kò jẹ́ káṣọ yẹ̀ lọ́rùn mi, ènìyàn sì láṣọ mi. Mo mórè o bí mo ti ń wí pé ẹ ṣeun púpọ̀.